wàhálà ń bọ̀. Ecowas pàṣẹ káwọn ọmọ ogun gbáradì láti lé àwọn adìtẹ̀ gbàjọba Niger dànù. àfàìmọ̀ ni kí eruku ìjà gbígbóná má sọ lálá láàrin àwọn ọmọ ogun orílẹ̀-èdè Niger tí wọ́n dìtẹ̀ gbàjọba lọ́jọ́ 26 oṣù keje ọdún 2023 yìí, tí wọ́n sì dojú ètò ìjọba democracy orílẹ̀-èdè ọ̀hún dé pẹ̀lú àwọn ọmọ ogun àgbáríjọpọ̀ orílẹ̀-èdè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà tí wọ́n wà nínú àjọ Economic Community of West African States Ecowas, pẹ̀lú bí àjọ náà ṣe pàṣẹ pé káwọn ọmọ ogun wọn gbáradì kí wọ́n múra ìjà kí wọ́n sì ṣetán láti lọ lé àwọn adìtẹ̀ gbàjọba náà dànù lórílẹ̀-èdè Niger kí wọ́n dá ìjọba olóṣèlú ibẹ̀ padà. Ecowas dórí ìpinnu yìí lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí wọ́n fi ṣèpàdé àpérò kan èyí tó wáyé lónìí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kẹjọ yìí ní gbọ̀ngàn ńlá kan tó wà nílé iṣẹ́ ààrẹ ilẹ̀ wa. Alága àwọn olórí orílẹ̀-èdè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà àti ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló gba àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀hún lálejò fún ti àpérò àkànṣe náà. Èyí ni ìgbà kejì láàrin ọ̀sẹ̀ méjì tí àwọn alákòóso náà yóò jókòó ìpàdé pàjáwìrì látàrí ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè Niger láìpẹ́ yìí. Nígbà àkọ́kọ́ tí wọ́n jókòó lọ́gbọ̀njọ́ oṣù keje, wọ́n pàrọwà fún àwọn sọ́jà tó gbàjọba lọ́wọ́ ààrẹ Mohamed Bazoum ti ilẹ̀ Niger ọ̀hún pé kí wọ́n ká àṣà wọn kúrò nípò kí wọ́n sì dá ìṣàkóso òṣèlú náà padà láàrin ọjọ́ méje péré. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 6 oṣù kẹjọ yìí ni gbèdéke ọ̀hún dópin. Àmọ́ ó jọ pé ẹ̀yìn etí àwọn sọ́jà Niger ọ̀hún ni gbèdéke àti àrọwà Ecowas bọ́ sí. Bẹ́ẹ̀ làwọn ìgbésẹ̀ ìfìyàjẹni tí àjọ náà gbé kò yí èrò àwọn sọ́jà yìí padà pẹ̀lú bí wọ́n ṣe tẹ̀síwájú nínú ìjọba ológun wọn. Wọ́n yan ọ̀gágun Abdulrahman Chani láti di ipò olórí ìgbìmọ̀ alákòóso ológun mú. Wọ́n sì yan ọ̀gbẹ́ni Ali Maman Lemizeni gẹ́gẹ́ bí olórí ìjọba wọn. Lẹ́yìn náà ni wọ́n tẹ̀síwájú láti yan àwọn mínísítà sínú ìgbìmọ̀ alákòóso ẹlẹ́ni 21 kan tí wọ́n gbé kalẹ̀. Èyí ló mú káwọn Ecowas tún ṣèpàdé pàjáwìrì míì lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ yìí. Lópin ìpàdé, ààrẹ Ecowas Omar Aliu Toure tó ka ìpinnu tí àjọ náà fẹnu kò lé lórí jáde sọ pé ìjákulẹ̀ ńlá ló jẹ́ fáwọn pé àwọn sọ́jà náà yàn láti kọ etí ikún sí àṣẹ àti àmọ̀ràn àjọ ọ̀hún tí wọ́n sì fi gbèdéke táwọn fún wọn gún lágídí. Àjọ náà ní kò sí yíyàn míì ju káwọn rí i dájú pé orílẹ̀-èdè Niger padà sí ètò ìjọba àwarawa àti ètò ìjọba olóṣèlú lọ gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin gbogbo orílẹ̀-èdè alájọṣe tó jẹ́ ọmọ ẹgbẹ́ Ecowas, èyí tí Niger jẹ́ ọ̀kan lára rẹ̀. Àjọ náà láwọn ti gbọ́, àwọn sì ti jíròrò lórí gbogbo ìsapá àti ìròyìn tí àwọn tó lọ ṣàbẹ̀wò sáwọn sọ́jà Niger náà mú wá. Wọ́n ní àwọn yóò sì tún pàrọwà sí wọn láti tètè kúrò nípò kí wọ́n sì dá ètò ìjọba democracy padà láti má ṣe mú kí àjọ náà fọwọ́ líle ọwọ́ ológun mú wọn. Wọ́n tún korò ojú sí báwọn sọ́jà náà ṣe sọ ààrẹ Bazoum àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ sí àhámọ́ tí wọ́n sì ń pọ́n wọn lójú lẹ́yìn tí wọ́n ti lé ọkùnrin náà kúrò nípò. Bákan náà ni wọ́n tún kéde àwọn gbèdéke ìfìyàjẹni àti ìkálọ́wọ́kò tuntun fáwọn sọ́jà tí wọ́n gbàjọba ní Niger ọ̀hún. Wọ́n sì pàrọwà fáwọn àjọ ilẹ̀ Áfíríkà bíi African Union àtàwọn àjọ àgbáyé míì láti ṣàtìlẹ́yìn fáwọn nínú ìgbésẹ̀ táwọn fẹ́ gbé tako ìjọba ológun ilẹ̀ Niger. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.